ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn màmá wa DSP Afọláṣadé Olúwọlé káàbọ̀ sórí ètò lónìí ẹ káàárọ̀ mọ́. ẹ káàárọ̀ sà. ó tó jọ́ mẹ́ta màmá. ọjọ́ kan pẹ̀lú. wọ́n ní Akwa Ibom gbogbo ẹ̀ lẹ́sà ń lọ. kó lè dáná. tó ẹ sì dágbére bí ẹ ṣe lọ Amẹ́ríkà náà nù tá à ní gbọ́ ẹ lọ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀. àmín. ẹ ṣeun yes ẹkújọ́ ma mẹ́ta ẹkú iṣẹ́ náà. yes ma àti yes ma. gbogbo àwọn èèyàn wa náà nílé lórúkọ CP pé ẹkú ọjọ́ mẹ́ta o. ooo àwọn ará ilé ń dá yín lóhùn màá. tó lórí àwọn àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá láti ìjẹ́ẹ̀dógún tí àti ìgbà yín lálejò gbẹ̀yìn lórí ètò yìí sí àsìkò tá a wáyé lápá jùlọ lára ìgbésẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn láti máa dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú ṣé ọwọ́ dẹ̀. ẹ ṣeun ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn títí di àkókò yìí iléeṣẹ́ ọlọ́pàá ṣe àwọn onírúurú àṣeyọrí pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run àti nípa àwọn àgbékalẹ̀ ètò ọlọ́kan òjọ̀kan ti ìmọ̀ ẹ̀rọ ti oríṣiríṣi tí bàbá wa CP Láre Ògúnlọ́wọ̀ tí wọ́n ń darí ẹ̀ ní ìpínlẹ̀ Ògùn lọ́wọ́lọ́wọ́ báyìí. Lára àwọn àṣeyọrí wọ̀nyí a mú díẹ̀ wá sórí ètò fún wa láàárọ̀ yìí kí a lè gbọ́ kí a lè wo ibi tí ó bá kù sí tí àwa fúnra wa tá a nílò láti fi ṣàkíyèsí tàbí láti mọ ohun tó tọ́ fún wa láti ṣe ká má bàa ṣubú sínú irú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ògèrè. Àwọn ilé iṣẹ́ kan wà ní ògèrè tí wọ́n gba àwọn òṣìṣẹ́ sí ọ̀dọ̀ wọn tó ń bá wọn ṣiṣẹ́. Ṣùgbọ́n ó jẹ́ nǹkan tí ó ṣeni láàánú pé nínú àwọn òṣìṣẹ́ wọ̀nyí ṣègbè náà ká àwọn ẹrù ilé iṣẹ́ yìí náà ká mọ́ wọn lọ́wọ́ tí wọ́n jí gbé wọ́n ti fẹ́ máa jí gbé lọ. Àwọn méjì tó kọ́kọ́ mú ní ilé iṣẹ́ kan tó ń pè ní Seaways àwọn yẹn iron rod ni wọ́n jí kó tí wọ́n ti fẹ́ máa kó jáde kó tó di wípé ọwọ́ bá wọn. Àwọn ilé iṣẹ́ míì náà tún wà tí àwọn yẹn spare parts machine àwọn ẹ̀rọ tó ń fi ń ṣiṣẹ́ nínú ilé iṣẹ́ yẹn òun làwọn òṣìṣẹ́ ni wọ́n tú tí wọ́n fẹ́ máa jí gbé jáde lọ. Nǹkan táwọn afẹ́ káwọn èèyàn wá kíyèsí níbẹ̀ ni wípé àwọn tá a bá ń gbà síṣẹ́ kì í ṣe gbogbo wọn náà ni a gbọ́dọ̀ máa fi ọkàn tán. Gbogbo àwọn nǹkan tó bá yẹ ká máa fi ṣọ́ wọn ẹ jẹ́ káwa náà ká máa fi sójú ṣe torí pẹ̀lú míì ó lè pọ́nbélé ni a kàn dìbọn wá sí iléeṣẹ́ pé òun wáṣẹ́ wá nígbà tí bá gbéṣẹ́ fún èyí máa ti gbára lé pé òṣìṣẹ́ ni ẹni mọ̀ wípé ọ̀tọ̀ ni mission kan tó bá wà lọ́mọdé kan wá jẹ iléeṣẹ́ ọ̀run kó tó di wípé ẹni tó ní iléeṣẹ́ máa tó mọ̀ ló fi jẹ́ wípé ẹni tá bá gbà sí iṣẹ́ kò ń ṣàwọn iléeṣẹ́ nìkan àwọn bíi ìtajà wa náà àwọn tá bá ń gbà sí ilé ìtajà wa àbí ẹni iṣẹ́ rárá ẹ jẹ́ ká máa kíyèsí kó má di pé ńgbà tó ń bá tó jẹ gbogbo gbárùn olè yẹn máa tó mọ̀ àwọn nǹkan tó tún fara jọ mọ́rọ́ ilé làwọn àwọn tó gbàyàn sí ṣọ́ọ̀bù tó kún máa bá wọn tajà a rí wípé ẹlòmíì bó ṣe ń ta ọjà yẹn àwọn páálí empty ló máa tò sórí shelf ẹni tó dẹ̀ ní ilé ìtajà tó bá ti wọ̀ tó bá ti rí wo òkè tó ṣe kí akọ̀kà látòkè la máa lọ ní títẹ̀ láàrò pé òun ti ṣe stock òun ti take stock ọjà tó wà nínú stock ọjà ti lọ onímọ̀ kọjá nú ẹ̀ gbogbo ti lọ ìgbà tí yẹn bá ṣe díẹ̀ tó bá rí pé ọ̀pẹ̀tẹ̀ ti fẹ́ bọ́rù mọ́ lọ́wọ́ lábá lòun òṣìṣẹ́ mọ́ lábá lọ. ìmí àti lọ tókótó ní pẹ́ẹ́n tó ní ilé ìtajà sì máa mọ̀ wípé òfìfo làwọn nǹkan tó tò sórí orí inú ilé ìtajà tó ń kà látijọ́ tó ń rò pé bẹ́yà ọjà ló wà nínú ẹ̀ jẹ́ ká máa fojú sí àwọn ọjà wa. ẹ ti jáṣẹ́ láàárọ̀ yìí o. a bá fi sí àtàwọn tá a bá ń gbà sí ibi iṣẹ́ ìyẹn bẹ́ẹ̀. ní Ògìjò àtúnrọ́wọ́ tó àwọn tí jẹ́ pé ìfiniṣòwò ẹrú làwọn ṣáà ń ṣe ń titi wọn ìfitónilétí tó lọ́dọ̀ àwọn ọlọ́pàá àwọn information làwọn iléeṣẹ́ ọlọ́pàá tó wà lógìjò òun ni wọ́n rí gbọ́ pé àwọn kẹ́fì ìrísí àwọn èèyàn kan tó dàbí ẹni wípé iṣẹ́ ọwọ́ wọn ò mọ́ nígbà tí àwọn ọlọ́pàá dẹ̀ máa ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ àrọ́wọ́ tó ọ̀gbẹ́ni yìí àwọn obìnrin méjì kan 17 years kan 19 years òní adóòlà lọ́wọ́ àwọn aráabí tó jẹ́ pé wọ́n ti palẹ̀ wọn mọ́ wọ́n ti múra láti máa gbé wọn lọ sí Libya wọ́n wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá tí à ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò
ní Mòwe arọ́wọ́tó arákùnrin kan ìyẹn tiẹ̀ níṣe ló lọ ṣe àgbélẹ̀rọ rìsíìtì lórúkọ ẹbí tó bẹ̀rẹ̀ sí ní fi ta dúkìá ẹbí. Nígbà tí ọ̀rọ̀ máa tó àwọn tó kù nínú ẹbí létí pé ń báyìí ni ó ń ṣẹlẹ̀, àwọn tí wọ́n ta ṣọ́ọ̀pù, àwọn ṣọ́ọ̀pù tó máa ń kọ́lé tó máa ń tò lera wọn yẹn òní àwọn tó ra ṣọ́ọ̀pù bá ní àwọn rà ní rìsíìtì nígbà wọn gbé rìsíìtì jáde lóòótọ́ wọ́n bá orúkọ ẹbí lórí ẹ̀. Àwọn táwọn jẹ́ olórí ẹbí àwọn ò mọ nǹkan kan nípa nǹkan yìí, ó yá ta lẹni tó tà fún yín gangan, wọ́n ṣáà mú fóònù nọ́mbà ẹni ìkàlẹ̀ pé wọ́n máa pè ló di ìkan lára wọn. Wọ́n ṣáà mú dé àgọ́ ọlọ́pàá, wọ́n fi ọ̀rọ̀ ń wá lẹ́nu wò, kò rí àlàyé kan pàtó láti ṣe wípé ń ṣe ló lu gbogbo ẹbí ní jìbìtì lọ. Dúkìá tó jẹ́ wípé kì í ṣe títí ẹ̀ nìkan, ó dẹ̀ mú ó lọ tà ó gba owó ó kó sápò. Eléyìí náà jẹ́ nínú àwọn nǹkan tí ó wọ́pọ̀ ní àwùjọ wa. Àwọn àgbàlagbà máa ní nǹkan yìí nǹkan mi ni, ó yàtọ̀ sí nǹkan yìí nǹkan wa ni. Nǹkan tí kì bá ti ń ṣe ti èèyàn, tí kì í ṣe pé bóyá ìwọ nìkan ló ní, ìwọ ni kò ní ẹ̀tọ́ láti dáṣẹ pa lórí ẹ̀. Káti wá ní ó bá wá wò pé kíní yìí ó yẹ ká ẹ tà á o, àbí pé bóyá àwọn tó nífẹ̀ẹ́ sí láti rà wọ́n bá wá ń bá ẹ pé àwọn fẹ́ rà, nǹkan tó yẹ kẹ́ni yìí ó ṣe ni wípé kó fi tó gbogbo àwọn tó yẹ kó fi tó létí, gbogbo àwọn tó ń jọ lẹ́tọ̀ọ́ sí dúkìá yẹn, kò ń ṣe nǹkan tó yẹ kóun nìkan kó gbé ìgbésẹ̀ láti lọ tà. A dẹ̀ tún wá fẹ́ fi léyìn náà fi ṣí àwọn èèyàn wa létí pé tá a bá fẹ́ ra nǹkan, pàápàá jùlọ tó bá ní ṣe pẹ̀lú à ń ralẹ̀ à ń ralé, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká máa kánjú láti dá owó sílẹ̀ kéèyàn má bàa lọ ra ọjà bàzá. Torí wípé tó bá ti di pé ó di ẹjọ́, ìwọ gan tó kówó lẹ̀ tó fi ra nǹkan yìí ó ní tí láǹfààní láti lè lo nǹkan yẹn o. Èèyàn ò dẹ̀ gbọ́dọ̀ dààmú rówó kó tún wá dààmú láti ná. Tẹ́ bá fẹ́ ra nǹkan, ẹ fẹ́ ra ilẹ̀ o, ẹ fẹ́ ra ilé o, ẹ jọ̀ọ́ ẹ máa ṣe àwọn nǹkan tó ń pè ní due diligence. Ẹ ṣe ìwádìí nǹkan yẹn. Ǹjẹ́ àwọn òwò ló ní, èèyàn mélòó ló lẹ́tọ̀ọ́ sí, ẹ wádìí. Ẹ tún yàtọ̀ sẹ́ni tẹ́ ẹ jọ ń bá dúnàdúrà gan, ẹ tún lè gbé ìgbésẹ̀ lábẹ́nú intelligently, kẹ́ tún wádìí. Àwọn tó wà lágbègbè yẹn kò sọ́gbọ́n, wọ́n á mọ 1 or 2 story láti lè sọ nípa dúkìá yẹn. Ṣùgbọ́n téèyàn bá fi wàràwàrà tó fi sáré kówó sílẹ̀ lórí bísínẹ́sì 1-on-1 ìwọ àtèèyàn kan ṣoṣo lórí pàǹra ilẹ̀ àbáǹra ilé, nígbà táwọn fámìlì bá máa dé tán bá máa ní àwọn ò ta dúkìá wọn, má di pé ẹni yìí náà kò ní láǹfààní àti lo nǹkan, bó ti jẹ́ wípé òun lè máa kílèmù wípé òun ò mọ̀ kóun ó tó rà, ṣùgbọ́n ó ti wá dẹjọ́ báyìí, wọ́n ń lọ wọ́n ń bọ̀ ilé ẹjọ́ lónìí ilé ẹjọ́ lọ́la, ẹni yìí náà kò lè tí ì láǹfààní láti máa lo dúkìá yìí o. ká wọ́n má bàa wọgbó, ẹ jẹ́ ká máa ṣe àwọn ìwádìí tó bá múnádóko, ká máa ṣe kó tó di wípé a máa kówó kalẹ̀ láti ra dúkìá kan àbí òmíràn. Ní Ifọ̀, arọ́wọ́tó àwọn arábìnrin méjì kan, nǹkan tó ń ṣe ni wípé wọ́n pawọ́pọ̀ láti ṣẹ́yún fún ọmọbìnrin kan tó lọ di wípé ó di wàhálà. Ọmọbìnrin ó ní òun ṣàkíyèsí pé òun lóyún, ọmọ yẹn bí ọmọ 20 years àbí nǹkan, tó ń ṣàkíyèsí pé òun lóyún, tó ń sọ fún ọ̀rẹ́ òun yẹn kọ́, òun ló wá júwe auxiliary nurse kan fún un pé ó mọ bọ́n ṣe ń ṣẹ́yún. Wọ́n bá lọ bá auxiliary nurse, àmọ́ kí ni irú nǹkan tí ó lò fún, àmọ́ kí ni irú nǹkan tí ó fún, ó ṣàdí wípé látìgbà tí wọ́n ti ṣẹ́yún fún bí oṣù 7 sẹ́yìn, ìṣe lára ọmọbìnrin yìí ò ṣe lára ẹ̀ ò dá. kó má jẹ́ pé wọ́n gbàgbé sí ṣọ́ọ̀ṣì sínú ẹ̀.
tá a fẹ́ fàyọ̀ ń bẹ̀ nílé àwọn tí ó jẹ́ auxiliary nurse àbí even qualified nurse ó lójú àwọn oníṣẹ́ àwọn medical practitioner tí wọ́n láṣẹ láti ṣẹ́yún fún yàn. àṣé òfin tẹ̀ fàyè gbà ká ṣẹ́yún mà. ẹ máa gbọ́ ó náwọn tó ní àṣẹ láti ṣẹ́yún fún yàn kó tó dẹ̀ lè di pé wọ́n máa ṣẹ́yún fún yàn ó gbọ́dọ̀ ní àwọn nǹkan kan pàtàkì tó fà á torí òfin Nàìjíríà korò sí oyún ṣíṣẹ́ restriction tó kàn wá ń bẹ̀ ni wípé tó bá jẹ́ nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀mí ìyá yẹn ni pé bóyá oyún yẹn ibi tó dúró sí lára arábìnrin nǹkan tó lè gba ẹ̀mí ẹ̀ ni pé kò ń ṣe ibi tó yẹ kí ọmọ tó yẹ kó yún ó dúró sí kì í ṣe bẹ̀ ló dúró sí àbí pé ìlera arábìnrin kò lè gbé oyún ìyẹn rẹ̀ ní medical doctor ló lè prove ẹ̀. bóyá ectopic pregnancy ni. ẹ ṣeun qualified medical doctor òun ló lè give details arábìnrin yìí o oyún yìí àfi kí àgbéjáde láti lè dóòlà ẹ̀mí obìnrin ìyàtọ̀ sí yẹn kò sí ẹnìkankan tó náṣẹ láti pọ̀ anything pọ̀ àbí láti lo anything láti fi yọ oyún lára èèyàn ẹni bá ṣe òfin á gbé irú ẹni tó gbé arábìnrin àti auxiliary nurse yẹn àtẹni tó ń dánjọ ṣàtọkùn ara wọn dọ́dọ̀ ẹni yẹn conspiracy jọ gbé kọ́lọ́hún wá bá wọn ṣe kí kíní kó má la ẹ̀mí lọ torí tí tẹ́ ṣe nǹkan fún láti bí oṣù méje nísìn tí ò ní àlàáfíà kí Ọlọ́run má jẹ́ kó já síbi tí ò dáa so ẹ jẹ́ kí gbogbo wa ká máa ṣọ́ ara wa ẹni tó bá gba iṣẹ́ nurse kó máa ṣiṣẹ́ nurse ẹ̀ kó má dábùn into iṣẹ́ tí ò ń ṣe títí ẹ̀ medical doctor nìkan ló ní àṣẹ láti examine yàn láti mọ̀ bóyá oyún yìí wọ́n gbọ́dọ̀ terminate àbí ó ní àwọn nǹkan tí wọ́n lè lò fún ẹni tára yà tá a fi yá so ẹ jẹ́ ká máa ṣọ́ ara wa o ẹni tó bá lóyún kó bí ẹni tí ò bá dẹ̀ ṣetán àti bímọ kó má lọ lóyún. bí ẹ̀kọ́ wú bímọ stọ̀ ni. kí kálukú kó fi ọwọ́ síbi tí ọwọ́ ń gbé káwọn nọ́ọ̀sì kan yé máa kó bára wọn torí wọ́n fi ń kó bára wọn dẹ̀ fi ń tàbùkù bá àwọn tí wọ́n jọ kọ́ irú iṣẹ́ kan náà. a máa tún sọ síwájú sí nígbà tí ìpàdé bá pa àwa àti àwọn oní iṣẹ́ yẹn papọ̀. ní Láfẹnwá a rọ́wọ́ tó arákùnrin kan tó ń gbìyànjú àti jí ọmọbìnrin kékeré kan gbé ọmọbìnrin ọmọ ọdún 9 òun ló dédé bẹ̀rẹ̀ sí ní ṣẹ́wọ́ pè ọmọ ìyá ẹ̀ rán níṣẹ́ ó dẹ̀ lọ sí iṣẹ́ tí ìyá ẹ̀ rán lárákùnrin bá ń ṣẹ́wọ́ sí lọ́nkàn ló ń pè bí ọmọ ṣe mú gbé sẹ́nu tó mú eré sá nìyẹn ọkùnrin tún gbójú bóyá ó tún bẹ̀rẹ̀ sí ní ilé lọ kó tó di wípé àwọn èèyàn rọ́wọ́ tó pé kí ló dé ń bo ni wàá tiẹ̀ ti mọ́ra bí ọwọ́ ṣàṣètò arákùnrin yìí nìyẹn pẹ̀lú ìrànlọ́wọ́ sosafe kan tí ó wà nítòsí ibẹ̀ wọ́n ṣe fà á dé iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Láfẹnwá nìyẹn so iṣẹ́ ìwádìí ó ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ arákùnrin náà ibi tí ó fẹ́ mọ́ ọmọ ọlọ́mọ lọ tó fi ní kó máa bọ̀ ó fi jẹ́ wípé a rí i pé ọmọ yìí ó lẹ́kọ̀ọ́ ọmọ ìpọ́n tó bá jẹ́ ọmọ míì ni tí ò tọ̀hún farabalẹ̀ kọ́ nílé láti mọ̀ wípé ẹni tó ò bá mọ̀ rí má má tẹ̀lé ẹni téèyàn bá mọ̀ rí gan tí ì bá ń ṣe bíi tí mọ́mí àti dájẹ́ bá rán ẹ lọ àbí tí wọ́n mọ̀ sí má dédé tẹ̀lé èèyàn kan ìrìn tí ara ilé ẹ̀ ò mọ̀ sí lọ ó fi jẹ́ wípé bí ọkùnrin ṣe ń pè tí ò dáhùn àti ráwọn tí wọ́n ti pa bẹ́ẹ̀ tí wọ́n ti gbé lọ rí ẹlòmíì lè jẹ́ pé bisikíìtì ló máa rà fún ìmí ó lè jẹ́ sweet ìpápánu kan kankan tí ò ní ìtumọ̀ kan lánàá sí táṣẹ̀ máa gbé lọ ọlọ́run ní jẹ́ kí ọmọ wa sọnù àwa òbí nílé ẹ jọ̀ọ́ jẹ́ ká máa tẹ̀ mọ́ àwọn ọmọ wa létí ibi tí mo bá rán ẹ ní kó o lọ ibi tí mi ò bá rán ẹ tẹ́nìkan bá pè ẹ́ má dáhùn o bí ọmọ yìí ṣe fi ariwo sẹ́nu tó bẹ̀rẹ̀ sí ní sálọ òun ló ṣokùnfà bí àwọn tó wà ládùúgbò ń bẹ̀ tí wọ́n fi tètè rọ́wọ́ tó arákùnrin tí ò fi rí ọmọ yìí gbé sálọ ọlọ́run ní jẹ́ kí wọ́n gbé ọmọ wa lọ kí káwa náà ká máa fa àwọn ọmọ wa létí ká jẹ́ kí wọ́n máa mọ̀. ní Ìṣàrà arọ́wọ́tó akẹ́kọ̀ọ́ kan àwọn ọmọ school Gateway Poly ó ní wọ́n lura wọn ní jìbìtì eléyìí ń tiẹ̀
òun rí àwọn tó jẹ́ freshers ní orí wọn gẹ́gẹ́ bí ATM torí pé ó mọ̀ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni ó ṣeé ṣe kí kọ́ má ti mọ bó ṣe ń lọ wọn tí gbọ̀ngbọ̀n àwọn onírúurú ọgbọ́n jìbìtì tí ó ń lọ láyìíká. àwọn ọmọkùnrin yìí wọ́n ní àwọn gbìyànjú àti sanwó school àwọn lórí portal bó ń ṣe máa ń san so wọn ò rí owó yẹn san bóyá network issue or anything wọn ṣáà rí owó yẹn san níbi tí arákùnrin oníjìbìtì bóun ṣe fetí kọ nìyẹn ló bá ní ṣe bẹ́ẹ̀ fẹ́ sanwó school ni ẹ má wọrí ẹ kó owó yẹn wá òun á bá yín san ó ṣe gbowó lọ́wọ́ àwọn méjèèjì ni running to over 300,000 ló gbà lọ́wọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tuntun méjì tó lóun máa bá wọn san sí school portal tó mú owó tó dà sápò ààrẹ. ṣé ẹ ti bá wa san owó kí ni evidence of payment táwọn máa present fáwọn òbí àwọn káwọn lè mọ̀ pé àwọn ti san ló bá di lónìí lọ́la gbà tí ó ṣàdí pé ara bẹ̀rẹ̀ sí ní fọ àwọn ọmọ ìpòná ké síta kí iléeṣẹ́ ọlọ́pàá tán fi dá sí i wọ́n á máa rọ́wọ́ tó ọ̀gbẹ́ni tí ó gbowó lọ́wọ́ wọn iṣẹ́ ìwádìí fi ìdí ẹ̀ múlẹ̀ wípé kò sanwó síbì kankan àpò ààrẹ ń ló da owó àwọn ọmọ ọlọ́mọ sí tí ó bẹ̀rẹ̀ sí ní ná ti tiẹ̀ ẹ jọ̀ọ́ èèyàn akẹ́kọ̀ọ́ tuntun tẹ bá ṣẹ̀ wọ ilé ẹ̀kọ́ ẹ bá fẹ́ san owó skul yín ẹ má kó fún senior kankan láti bá yín san ó náwọn pọ́tà tó fi ń sanwó skul tẹ bá ṣe tẹ́ ẹ̀ bá rí ṣe fúnra yín ó náwọn authorized cafe tó máa ń lò ní within school tó yẹ pé tí nǹkan kan bá tiẹ̀ ṣẹlẹ̀ tó máa lè rí ibi tó máa trace owó bẹ́ẹ̀ sí tó máa lè mọ bó ṣe máa rectify ẹ̀ but kí senior kankan dédé wá ká yín mọ́ ọ̀rọ̀ kan kó ní kó wá màá bá ẹ ṣe transfer ẹ̀ lórí fóònù tèmi màá bá ẹ yanjú ẹ̀ ẹ má gọra yín o má jẹ́ kán fi owó yín ló máa fi ṣe ara rìn dín níbì kan. èyí tí màá fẹ́ fi káàdì ẹ̀ ńlẹ̀ láàárọ̀ ó ní ìṣẹ̀lẹ̀ kan tí ó tún ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú Ifẹ̀. ilé ìṣẹ̀lẹ̀ ó jẹ́ nǹkan tí ó ṣeni láàánú torí wípé ọmọ kékeré ọmọ bíi ọmọ oṣù méje tí ó pàdánù ẹ̀mí ẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí nìkan tí ó ṣeni láàánú níbẹ̀. arákùnrin àti obìnrin kan tí wọ́n jọ jẹ́ ọkọ àti ìyàwó ó ní ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wọn tó dẹ̀ fi di wípé àgbépapọ̀ wọn kò wọ̀ mọ́ ó di pé kálukú fẹ́ máa lọ nílò ìlú ní ọ̀tọ̀ọ̀tọ̀. details nǹkan tó kàn lè ṣẹlẹ̀ kó tó di wípé wọ́n yára wọn yẹn a ò tí ì tú débẹ̀ ṣùgbọ́n nǹkan tí wọ́n wá fẹ́ sùn ẹ̀kàn níléeṣẹ́ ọlọ́pàá ni wípé ìgbà tí àwọn fẹ́ yára wọn já ọmọ gbà ní ọwọ́ òun yẹn ọmọbìnrin yìí ló ń sọ bẹ́ẹ̀ wọ́n já ọmọ gbà ní ọwọ́ òun yẹn ọkọ òun àti àbúrò ẹ̀ obìnrin wọ́n gba ọmọ oṣù méje wọ́n gbà lọ́wọ́ ẹ̀ kò tọ́jọ́ kò tóṣù ló ń gbọ́ pé wọ́n ní ọmọ ṣaláìsí ònìyẹn fi ké síta tó fi di wípé ọ̀rọ̀ yẹn ṣàtò iléeṣẹ́ ọlọ́pàá létí. nǹkan tí a fẹ́ fàyọ nínú ilé ni wípé tí ọkùnrin àti obìnrin tí wọ́n tọmọ jọ pa wọ́n pọ̀ yálà wọ́n fẹ́ra wọn ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ àbí wọn ò fẹ́ra wọn níwọ̀n ìgbà tí ọmọ bá ti jọ pa wọ́n pọ̀ tó bá ṣẹlẹ̀ wípé ẹ fẹ́ fẹ́ra yín mọ́ ẹ má jẹ́ kí ọ̀rọ̀ títí yín yẹn kó ṣe àkóbá fún ọmọ tó ti wà láàrin yín irú àwọn eléyìí ní sáré wípé wọ́n ti fi ọ̀rọ̀ títí wọ́n ti fi dá ẹ̀mí ọmọ kékeré ti fi dá légbodò ní tí ó jẹ́ nǹkan tí ó bani lọ́kàn jẹ́ torí ọmọ a ò mọ ohun tó bọ́ wá sílé ayé wá ṣe a ò mọ orú ọmọ tó jẹ́ kò dẹ̀ sí ẹ̀mí kankan tí ò ṣe pàtàkì síjọba ká má tẹ̀ tí sọ pé Ọlọ́run gbogbo ẹ̀mí ló ṣe pàtàkì ló fi jẹ́ wípé àwọn nǹkan tí àwọn arákùnrin àti àbúrò ẹ̀ obìnrin tó ń ṣe ó kù díẹ̀ káàtó náà fi wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá wọn lẹ́tọ̀ọ́ láti já ọmọ oṣù méje gbà lọ́wọ́ ìyá ẹ̀ tó bá fẹ́ ìyá ẹ̀ mọ̀ kò nítumọ̀ kò ń ṣe tuntun ẹ lè jà lénìí kó tún dọ̀la kẹ́ ẹ tún rẹ́ kẹ́ ẹ tún padà sọ́dọ̀ ara yín but ọmọ tẹ́ ti wá waste life ẹ̀ yìí ṣó ṣe dá padà irú ọmọ oṣù méje yẹn
kò tí ọjọ́ orí ẹ̀ kó kéré jọjọ ní tí ẹ máa ní ẹ fẹ́ gbà torí pé wà tí ẹ ò jọ sí mọ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ ìyẹ́ ọmọ oṣù méje ó yẹ kó sì máa mu ọyàn naturally tí ò bá ti yẹ pé báyà kankan bá ṣẹlẹ̀ àbí anything nígbà tẹ́ wá jàgbà ṣé ẹ lè mọ̀ ọ́ tọ́jú bí ìyá ọmọ ṣe máa tọ́jú ẹ̀ ó ṣeé ṣe kó jára àwọn nǹkan yìí àtàwọn nǹkan míì ló affect ọmọ yẹn tọmọ yẹn fi ṣaláìsí so ó ní ọjọ́ orí tí ọmọ lè tó kí ilé ẹjọ́ tó lè ní ó yá bàbá wọn lẹ́tọ̀ọ́ sí láti gbà wọ́n sọ́dọ̀ ó dẹ̀ ní àwọn ọjọ́ orí tó jẹ́ wípé ọ̀dọ̀ ìyá wọn ọ̀nà gbọ́dọ̀ wà torí pé àwọn àgbàlagbà máa ní kò sẹ́ni lè mọ̀ ọ́ pọ̀n bí ọlọ́mọ tẹ́ ẹ bá jọ jà kò túmọ̀ sí pé kẹ́ ẹ wá fi ìjà títí yín kẹ́ ẹ wá fi ṣe àkóbá fún àwọn ọmọ tó bá wà láàrin jẹ́ kí àwọn èèyàn wá kí ká di eléyìí mú ká ṣọ́ ara wa ká má bàa kó sí wàhálà. ẹ ṣe púpọ̀ ọ̀rọ̀ ní alukoro ni wọ́n sọ kalẹ̀ yìí ṣùgbọ́n nígbà tí a bá padà dé láti ká polówó ọjà bó ṣe ní ìbéèrè tí máa béèrè alukoro wípé ọ̀rọ̀ ìyá ọmọ yìí kò fi bá yàtọ̀ sí òkété tó dọ́jà tó wá káwọ́ ìbọ̀sí lérí wípé ẹgbàún ìlérò ọkàn tèmi ni o wípé ó yẹ kí obìnrin nígbà tí wọ́n ti gba ọmọ oṣù méje lọ́wọ́ ẹ̀ ló yẹ kó ti ké gbàjarè lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tàbí ẹ̀ka tí ó ń rí sírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ human rights tàbí kí ni wọ́n tó fi wá di pé ọmọ òun ó wá tó akẹ́dùn pẹ̀lú wọn gbà tí a bá padà dé ọmọ Bọ́láńlé Olúwatóyìn asápakọ́nù jásíkẹ́ ọmọ ó dúró síbẹ̀ òun wà thank you very much my sister ẹ já kọjá sí kàpolówó ọjà wa. and stress free. àwọn ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi lọ́lọ́kanjọ̀kan tí wọ́n mú wá fún wa láti lè ṣe ọlọ́pàá ṣé àṣìní àwọn ìṣẹ̀lẹ̀ mi tẹ̀sífẹ́ mú wá. lórí ìbéèrè kan tí Àràbá fẹ́ béèrè lẹ́ẹ̀kan lórí pé kí ló dé tí arábìnrin tí wọ́n gba ọmọ oṣù méje tí kò fi gbé ta nígbà tí wọ́n kọ́ gba ọmọ yìí lọ́wọ́ ẹ̀ kó tó wá di pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọmọ yìí padà wá ṣẹlẹ̀. ìgbà tí ọ̀rọ̀ tó àwa létí ó ní a tó bẹ̀rẹ̀ sí ní dá sí ìbéèrè tẹ̀lé béèrè yẹn ó wà lára nǹkan tí àwa náà tí a béèrè lọ́wọ́ ọmọbìnrin ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ wípé òye wa ó kún jura wọn lọ kí n lọ́jọ́ orí ọmọbìnrin gangan èyí tó jẹ́ ìyá ọmọ ìyẹn bẹ́ẹ̀ then àwọn òbí ẹ̀ ń kọ́ ipa wo ni wọ́n kó lórí ọ̀rọ̀ yìí gbogbo àwọn nǹkan bẹ́yẹn náà ó ní àwọn nǹkan tí iléeṣẹ́ ọlọ́pàá tí à ń bójú wò gbọ́n nǹkan tí a kàn fẹ́ fàyọ ń bẹ̀ tó ṣe pàtàkì bẹ́ẹ̀ ni wípé àti ọkùnrin àti obìnrin tẹ́ bá jọ bí ọmọ ẹjọ́ lẹ́tọ̀ọ́ sí ọmọ ni nítòótọ́ ẹjọ́ ní ọmọ yẹn nítòótọ́ ṣùgbọ́n ó ní ọjọ́ orí tí bàbá tó lẹ́tọ̀ọ́ láti gba ọmọ lọ́wọ́ ìyá ẹ̀ tí ò bá ti tó yẹ ọjọ́ orí yẹn kí ẹnikẹ́ni má fi tipátipá even nǹkan tó ní ọjọ́ orí yẹn gan ó gbọ́dọ̀ jẹ́ pé ilé ẹjọ́ ló máa bá yín dá wípé ó dáná ó fẹ́ gba ọmọ sọ́dọ̀ bóyá méjì lẹ́ẹ̀jọ́ bí ilé ẹjọ́ bá ṣe máa jọ pín láàrin yín àwọn náà mọ̀ tí ó bá tán bá gbérò ẹjọ́ bẹ́ẹ̀ yẹn gan délé ẹjọ́ tán bá wo òye àti bàbá àti ìyá ọmọ yìí tán bá wò wípé arákùnrin yìí kò lè tọ́jú ọmọ ọtí ìyá ọmọ bá lè prove àwọn pọ́ìntì kọ̀ọ̀kan pé ọmọ yìí kò save tó bá wà lọ́dọ̀ bàbá ẹ̀ ilé ẹjọ́ wọ́n máa consider ẹ̀ kókó bẹ́ẹ̀ ni wípé ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ láti fi tipátipá gba ọmọ lọ́wọ́ obìnrin pàápàá jùlọ ọmọ kékeré ọmọ tó sì mú ọyàn lọ́wọ́ ó jẹ́ ìwà tí ó kù díẹ̀ káàtó àwọn kan dẹ̀ máa ń da láṣà á nítorí pé òun ni bàbá ọmọ òun ló gbọ́dọ̀ kọ́ ọmọ sọ́dọ̀ tó bá ti di wípé báyà èdè àìyedè wà láàrin wọn àti ìyàwó ẹ̀ ọ̀dọ̀ wọn lọ́mọ gbọ́dọ̀ wà ẹjọ́ ní ọmọ ni ẹnikẹ́ni tó wọ́n bá dẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ náà àtòjẹ́ ìyá àtòjẹ́ bàbá kò sẹ́nikẹ́ni nínú àwọn méjèèjì tó lè kílèmù wípé ẹnìkejì ò lẹ́tọ̀ọ́ sí ọmọ yẹn tó dẹ̀ ìjọ bíi ni ibi tó bá tún wá kù sí bẹ́yà nípa pé mo fẹ́ gbà sọ́dọ̀ o àbí ọ̀dọ̀ tí ẹni kó wà o ilé ẹjọ́ ló ní àṣẹ láti mọ irú èèyàn tán lè yọ̀ǹda ọmọ fún àti irú ọjọ́ orí wo òun ló lẹ́tọ̀ọ́ sí láti wà lọ́dọ̀ yálà ọ̀dọ̀ ìyá o àbí ọ̀dọ̀ bàbá ìwà àyìn ṣe jẹ́ yìí. mo rò pé ká kó ṣe ojú òpó sílẹ̀ torí mo mọ̀ pé òǹgbẹ ti ń gbé àwọn aráalé láti bá alukoro sọ̀rọ̀ láàárọ̀ yìí torí lọ́sẹ̀ tó kọjá àbí alukoro wọn láǹfààní láti wà lórí ètò mo ti rí àwọn messages kan tí wọ́n jẹ́ pé inú àwọn dùn ọmọdàgbà jẹ́ káwọn tètè béèrè àwọn ìbéèrè lọ́wọ́ alukoro jálá tó bá rí bẹ́ẹ̀
àwọn ojú òpó wo ni wọ́n á pè sí kí o sì jẹ́ kí wọ́n mọ ojú òpó ayélujára tí iléeṣẹ́ rédíò mọ̀lẹ́bí wà tí wọ́n fi ní láǹfààní àti máa gbọ́ wa wò wá. nọ́mbà àti ẹ lè pè wá sí ni 090 ẹ káàárọ̀ sá o. ẹ káàárọ̀ o. yes sir. ẹ kò ṣe náà o àti àtúntò ọlọ́wọ́ túbọ̀ máa bẹ̀ o. àmín. ẹ̀mí ṣiṣẹ́ ṣe o. adékè ọmọ àgbà náà àti jalan. yes sir. so ọkọ̀ ọba àdáadáa níṣẹ́ iná lè fún. àmín. orúkọ mi ni ọ̀gbẹ́ni Fàtúnjọbí àgbà àtúndúgbò àfọ̀njá. òkè ẹ̀jẹ̀ mo fẹ́ bèèrè lọ́wọ́ alukoro pé ọmọ ọdún mélòó ni èèyàn lè gbà lọ́wọ́ ìyá tó bẹ́ẹ̀ pé mẹ́tọ̀ láti wà lọ́dọ̀ bàbá ọmọ gbọ́dọ̀ tọmọ ọdún mélòó. ọlọ́pàá kọ́ ló máa gba ọmọ fún èèyàn kọ́ dọ́dẹ̀ máa gbà fún rẹ̀. ilé ẹjọ́ ló máa kúrò ẹjọ́ bẹ́ẹ̀ lọ ilé ẹjọ́ ló máa sọ iye ọdún tọmọ náà gbọ́dọ̀ tó ṣó yé wa because I would not want to be quoted. ẹni tó bá mọ̀ wípé òun ní issue pẹ̀lú ìyàwó òun dẹ̀ fẹ́ gba ọmọ kó lọ sí ilé ẹjọ́ máa sọ fún un bóyá ọmọ yẹn iye ọjọ́ orí ẹ̀ ó tó láti gbà sọ́dọ̀ ẹ̀ àbí kò tó. àtẹni tó lẹ́tọ̀ọ́ gan tí ipò ìlera àbí nǹkan kan tó lẹ́tọ̀ọ́ láti wà lọ́dọ̀ ẹ̀. tó ní kápá láti lè tọ́jú ọmọ so ẹni tó bá ní issue pé òun fẹ́ gba ọmọ àbí pé ó mọ èèyàn kan tó ọmọ wà láàrin òun àti èèyàn kan tó ń du ẹni tó fẹ́ gba ọmọ sọ́dọ̀ kán lọ sí ilé ẹjọ́ máa gbọ́ details ẹnu wọn láti. Hello. ẹ káàárọ̀ sà. àmín o. ojú òpó èèyàn jáde dáadáa tó ẹ bá láǹfààní àti kó wá padà sà. 0903000. hello sà ẹ káàárọ̀ sà. orúkọ mi ni Fàtúnjọbí tí mo bá ń sọ̀rọ̀ kan ìbéèrè méjì ni mo fẹ́ béèrè màsà. kódà. ẹ̀gbọ́n lórí ilẹ̀ ní títà báyọ̀ lọ ra ilẹ̀ lọ́wọ́ fámìlì kan tí a dẹ̀ rí pé èèyàn tó sáìn nílẹ̀ yẹn wọ́n tó bí láti èèyàn márùn-ún wọ́n yọjú pé àwọn làwọn nílẹ̀ tí wọ́n dẹ̀ fún wọn lówó tó wá tó bí oṣù mélòó kan tí a wá rí i pé àwọn èèyàn míì dìde pé àwọn làwọn nílẹ̀ yẹn táwọn ènìyàn dẹ̀ ń pè nǹkan ti ṣe sí ọ̀fọ̀ láti bí 1984 táwọn ènìyàn wá sọ pé àwọn làwọn nílẹ̀ tọ́rọ̀ wá di pé ó dé àgọ́ ọlọ́pàá dẹ̀ fún wa lámọ̀ràn pé ilé ẹjọ́ ló láṣẹ láti sọ pé èèyàn kan ló nílẹ̀ but tó wá ra ilẹ̀ lọ́wọ́ tó ní nǹkan nílẹ̀ tó wá bèèrè owó ẹ̀ ṣó lẹ́tọ̀ọ́ láti gba owó yẹn àbótí àti ọba parí ọ̀rọ̀ ní ilé ẹjọ́. ẹ ṣeun ẹni tí ó ra ilẹ̀ tó jẹ́ pé èèyàn bíi márùn-ún ló sáìn fún a máa rí i pé irú ẹni yẹn náà òun náà ó ti gbìyànjú because kò ń ṣèyàn kan ṣoṣo ni ó bá ṣe deal yìí ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ó tún wá padà tún di ẹjọ́ torí pé àwọn míì tún dìde pé àwọn làwọn ní ilẹ̀ náà àwọn tó ta ilẹ̀ bákan méjì ni ó ṣeé ṣe kán má ti náwó ó dẹ̀ ṣeé ṣe kán ti ná tó tó wáyé pé wọ́n bá ti ná owó ni lẹ́ni tó ra ilẹ̀ bá ní kán dáwó òun padà bóná ti fẹ́ rí dá padà fún ní ẹsẹ̀kẹsẹ̀ yẹn of course ó gbọ́dọ̀ gbowó ẹ̀ padà nítorí ilẹ̀ tí wọ́n tà fún tó torí ẹ̀ kówó sílẹ̀ ó ti dẹjọ́ but ṣówó yẹn ṣé wọ́n tọ́jú ẹ̀ pamọ́ síbì kan tó máa lè rí dá padà fún lójú ẹsẹ̀ nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn so but tó bá ti di kó ti dẹjọ́ ẹni àfi kó ṣe sùúrù òun náà máa wọ́n ṣe ń lọ sílẹ̀ ẹjọ́ òun náà máa follow up láti lè rí wípé ó rí owó títí ẹ̀ náà dá padà. ẹ káàárọ̀ sà. ó dẹ̀ kíjà láyé náà fọwọ́sí ká máa gbọ́dọ̀ yan ayọ̀. àmín. wọ́n kí àwa ọlọ́rin kan gúnlẹ̀ àlágbá ọlọ́run. orúkọ tìlúkù pat látẹ̀lẹ̀ fi jà lẹ́kọ̀ọ́ta. ẹ̀jẹ̀ mo fẹ́ béèrè ìbéèrè kan múlẹ̀ sórí àfikún kan. ìbéèrè tí bóyá àdúgbò kan wà ní community kan. ká àwọn bíi wọ́n ń da àdúgbò ìlàmù wọ́n ń ja lè já ṣọ́ọ̀bù já ilé nǹkan lọ́sùlọ́sì. so wọ́n wá rí ẹnìkan mú bí i community kejì tó wọnú ara wọn. so àwọn ẹnìkan mú ẹjọ àwọn ọmọ ènìyàn sí ọ̀dọ̀ ọlọ́pàá wa sọ wípé wọ́n rí pé ó ń ṣiṣẹ́ lóòótọ́ káàkiri lọ́sùn ló ti gbà ó sì fọ́ kan ní ìjẹta ni òun náà lè ṣiṣẹ́ yẹn so àwọn pọ́lísì kejì àwọn wò pé gbàtàn gbé délé ọlọ́pàá àwọn wò pé kí ọlọ́pàá sì kìí gbé lọ sí kóòtù bẹ́ẹ̀ dábìjọ́ kejì pé àwọn tó yẹ ọlọ́pàá tó wà kọ́ lọ́sùn tó máa wò pé bí wọ́n lè bá wọn tọ́sí ló lè jẹ̀wọ́ ìjẹ́ gbèdéke bí ọjọ́ mélòó ni ó dá tí àwọn ọlọ́pàá bá mú ọ̀daràn bẹ́ẹ̀ yẹn
dájú kan fílẹ̀ kan tó gbé lọ sílé ẹjọ́ ìyẹn ìbéèrè kìíní. ẹ ṣe kí a kí a lórí àkókò please. ẹ bá mi dáhùn yẹn. ok iye ìjọ tó yẹ kí tí ọ̀daràn nílò láti àbí tó tọ́ láti wà ní iléeṣẹ́ ọlọ́pàá kan tó gbé lọ sílé ẹjọ́ ó depend lórí irú kéèsì tí wọ́n bá gbé wá fún. tó bá jẹ́ àwọn kéèsì tí a lè parí iṣẹ́ ìwádìí ẹ̀ láàrin 24 hours kò sí nǹkan tó dá dúró láti má gbé lọ sílé ẹjọ́. ṣùgbọ́n tó bá jẹ́ wípé iṣẹ́ ìwádìí ò tí ì kún lóbi pé àwọn nǹkan tí ọlọ́pàá máa nílò gẹ́gẹ́ bí evidence láti lè fi gbé ẹni lọ sílé ẹjọ́ tó hàn tí ì rí kójọ pé wọ́n lẹ́tọ̀ọ́ láti tún detain síwájú sí i. ìgbà míì gan ó lè ní ìdíkan tó lọ gba ìwé àṣẹ láti ilé ẹjọ́ pé kí ẹni kó sì wà ní àtìmọ́lé náà torí pé iṣẹ́ ìwádìí ó sì ń tẹ̀síwájú. ṣùgbọ́n nírú eléyìí tẹ́ ẹ sọ yìí tẹ́ ẹ bá lérò wípé àwọn míì tó fẹ́ join ní kéèsì yẹn pé wọ́n ti gbé lọ sílé ẹjọ́ kò bà rìpọ́ọ̀tì tí yín jẹ́ ẹ sì lè lọ join kéèsì yẹn pẹ̀lú fún bó ṣe ti gbé lọ sílé ẹjọ́ yẹn so ìyẹn ò tó kò yẹ kó discourage àwọn community náà mi ò bóyá nǹkan tí mo sọ yẹn bóyá ó yé wọn. tó bá tún ní any other information tó tún ní í ṣe pẹ̀lú ẹni yẹn ẹ feel free láti lọ sọ fún iléeṣẹ́ ọlọ́pàá wọ́n á sì join ẹ̀ pẹ̀lú ẹ̀ bí wọ́n ṣe ti gbé lọ sílé ẹjọ́. hello. ẹ káàárọ̀ sá orúkọ yín sá. akínyẹn pé ètò náà wà. ẹ káàárọ̀. àdé kí ọ̀gá wa ọmọ ọ̀dọ̀ àgbà lọ́wọ́ ní gbóhùn lẹ́nu. àmín ṣeun. orúkọ tèmi ni àfa àmọ́nilá látòkè àtàlàjẹ́ kúta mi. àgbọ̀ yín sá. eré tí ó gba èmi lẹ́rù jù nínú ẹ̀yin náà rẹ̀ ti sọ púpọ̀ nínú rẹ̀. so òun ní ọ̀rọ̀ ètò ààbò wa gẹ́gẹ́ bó ṣe rí. rí ojú tá a fi ń wo ètò ààbò yìí tá a bá ń wò kókò wa àlùkò náà ní ìjọba pé ká bẹ̀rù fìtínà tó jẹ́ pé tí fìtínà náà bá dé tán àwọn tó bá dálẹ̀ ní kọ́kọ́ ni wọ́n máa jìyà rẹ̀. ẹ̀rú dẹ̀ ń bà mí bàjẹ́ ti sọ fún wọn pa ọ̀gá ológun ẹ dákun kí ni wàá ní tàwọn àtàjára àlú nìkan ọ̀nà wo la fẹ́ gbé gbà. bí kò sókun ọ̀kan táyé táwọn ìjọba wa yìí tí wọ́n jọ̀dọ̀ wọn bẹ̀rù ọlọ́run pé ayé máa dókun ìjọ kọ̀ọ̀kan má fẹ̀mí wa ṣòfò ẹ̀rú ń bà wá bá a ti sọ pé kí ni jìnnà ó ń súnmọ́ wa tó nìyẹn o kọ̀ wá o pé tó. ẹ ṣeun alukoro wọn ní lórí ọ̀rọ̀ ààbò wọn lẹ́rù bàràlú irú ìtúṣẹlẹ̀ tí ọ̀gá ológun kan tí ó bá ìṣẹ̀lẹ̀ àìsí ètò ààbò tó gbópọn mu wọn ní bírú ẹ̀ bá lè máa ṣẹlẹ̀ tó wọn ní bí adìyẹ bá lè máa gbé ẹ̀wà mì ní kólókóló ẹ̀wà ò bá sí mọ́ tí àgbàdo náà sì sí wọn ní èso òdòdó wọn ní kó máa múra lẹ̀. àbáwọn ọmọ iléèwé tó lọ sílé ẹ̀kọ́ lọ́jọ́ ajé dúpẹ́ ọ̀fẹ́sọ̀ àjọ wọn gbé tó tún pa vice principal àbí táwọn tó wà ní ṣọ́ọ̀ṣì jẹ́jẹ́ lánàá tó lọ bá ń bẹ̀. ẹ̀rù ń bà wá èèyàn ọlọ́pàá. gbogbo ẹ̀ṣọ́ aláàbò ni gbogbo wa náà ní lájọ wà nínú ẹ̀ a gbàdúrà pé ọlọ́run ò ní jẹ́ kí aburú kó kángun sọ́dọ̀ wa. àmín ẹ̀yin níbọn àwa ò ní. gbogbo wa náà adẹ̀ ń sapá wa láti rí wípé à ń ṣe ojúṣe wa bẹ́ẹ̀ náà níjọba náà dẹ̀ wọ́n slack lórí ọ̀rọ̀ ètò ààbò ọlọ́run á túbọ̀ máa fún wa ṣe àgbìyànjú. ẹ̀yin níbọn àwa ò níbọn ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa dáàbò bò wá. ọlọ́run á dáàbò bò gbogbo wa. àmín ọba aláàbò tó ẹ jẹ́ ká tún wẹ lómi lórí ìlà. ẹ̀lọ́ káàárọ̀ o. lórí Facebook ẹ sì lè máa wò wá ń bẹ̀ náà 080 30,885 tàbí 0805 885 ní nọ́mbà tẹ̀lé pè wá sí. tàbí 0903 000085. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà o. ojú òpó yẹn ò dáa tàbí kẹ́ ẹ sún sẹ́yìn díẹ̀ kẹ́ ẹ sún. ká lè gbọ́yìn dáadáa. àgbọ̀yìn dáadáa o bó ṣe ń dún kò tí bàbá kọjá bá lè pè padà ẹ lè jìnnà díẹ̀ sí fóònù yín tàbí kí ẹ káàárọ̀ sà. ẹgbẹ́ ojúmọ́ rere ọ̀dà àgbà. olóyè àgbà kí ẹ káàárọ̀ sà. gáàrọ̀ mo kígbà lálẹ́ ọmọ látàkù. gbogbo ọ̀rọ̀ aláṣàkó. kẹ́gbọ́n ò bá ti bàjẹ́ gbọ́ ọ̀rẹ́ ò ní bàjẹ́ orí ló dúró fákàn mú mi o. iye wa ò ní bàjẹ́ rẹ ọmọdé fi díjẹ̀bú. aṣojú alukoro èmi kò fẹ́ kí àwọn ọlọ́pàá ní o wọ́n kó iṣẹ́ takuntakun fún kú fọmọ ènìyàn ṣe o
bó ṣe wá ń jẹjọ àmì ìsìnkú pọ̀ ẹ má tó bínú. ṣe yín torí ọ̀rọ̀ yín máa ń fò wá lójú tí àwọn làákàyè tẹ̀tẹ̀ máa ń fún wa ọlọ́run já sí wà wù àmín níwọ̀nba àwọn ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ ń fún wa gan ẹni bá tó wá ṣe mistake ó dẹ́kun sọ́wọ́ ara ẹ̀ nìyẹn ọlọ́run já jẹ̀bi àmín nítorí adúpẹ́ lọ́wọ́ yín gan adúpẹ́ lọ́wọ́ family radio àtàwọn ọmọ ọ̀dọ̀ àgbà tó gbérò ètò ìkalẹ̀ tó bá yẹ bá àwọn road safety ṣe ń ṣe àwọn fíàrò ṣe ń ṣe ni àwọn tí wọ́n àbàjẹ́ pọ̀ jù sí lọ́wọ́ ẹ̀ nìyẹn ó lójú èèyàn nù wọn tó lè gbé òkè kó wá máa ṣerú ohun tẹ̀ ń ṣe yìí bá a ṣe ń rí wà àbàjẹ́ àfi ń kọ̀ yìí ẹ̀dẹ̀ ń ṣàtúnṣe lórí ẹ̀ ọlọ́run ní bá iṣẹ́ ń jẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ gàánú àtàwọn tó gbọ́mọ ṣẹ́ pẹ̀lú ògo ọlọ́run ọwọ́ yìí lè máa fi tòótọ́ yín o àwọn kan máa ní àṣìta àbọ̀ kí ló ń jáde dáàbọ̀ ìbọn tó déédéé yìí àti tó déédéé ta ọlọ́run ní jẹ́ kí kọ̀ọ̀kan bá inú ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run olóyè àgbà ti wà ìdí ló ń sọ̀rọ̀ láti gbọdọ̀ oríṣi ẹgbẹ́ ètò. ẹ ṣe olóyè àgbà kan ẹ jẹ́ ká tún wọlé mi lórí là àwọn kan kí alukoro àti iléeṣẹ́ ọlọ́pàá wọn ni wọ́n dúpẹ́ o. hello sir. ẹ káàárọ̀ sà kí apá gbóhùn sókè díẹ̀ sà. ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ sà. àkójúmọ́ ẹ kú ètò olùwà ràn wá lọ́wọ́ lágbára ọlọ́run àmín àti ìyá wa aṣojú alukoro wọn kú gbogbo gbà wá bàbá tó sọ̀rọ̀ tán sì ti sọ̀rọ̀ pé àwọn ọmọ náà máa fi gbẹ̀tọ́ wọn lágbára ọlọ́run ọ̀pọ̀ ọba àdàbọ̀ ní ṣáyín lẹ́sẹ̀ o àmín mo jẹ́ kí ọ̀kan lọ́mọ ìlú tó kù ẹ ṣeun ìwà wà pẹ̀lú yín lágbára ọlọ́run àmín o ọgbọ́n ìmọ̀tẹ́ tí ń ṣètò ọlọ́run ní bàjẹ́ o àmín o ẹ ṣeun. ẹ̀ẹ́dẹ̀kù ti bàbá wa lákè o ọlọ́run jẹ́ kí bàbá ṣọ̀pọ̀lọpọ̀ lù. báwa bí n ṣe 20 years wọ́n máa ṣe 100 years lórí àpò. àmín àṣẹ Èdùmàrè ẹ ṣe púpọ̀. aláké tó jẹ́ tẹ́gbàndọ̀tún bẹ́ẹ̀ni orúkọ bàbá ń pòwe o báwa adédọ̀tun àrẹ̀mú gbadébọ̀ gbadébọ̀ ọba kérésù jígí alábàjá ṣègí. ọba ìdíkì gbogbo ẹ̀ gbadébọ̀. ló sọ o ẹ káàárọ̀ bàbá apẹja. ṣé ti ń gbọ́ mi báyìí ẹ sọ báwa eléyìí clear. òkè yàrá tó wà bá ilé àtọ̀nà yìí kò ní bàjẹ́ o àmì o. nínú ìwà kìíní kan ni mo bá bí ilé rẹ̀ mà ok. ó ní pé àwọn mi kan wà ní sùúrù àṣẹrò ẹ̀sùn ọmọ kékeré ni kò ní pàrọ̀ kóyàn ọ̀nà àbọ̀rọ̀ yan kan lo bíra gbogbo ọmọ léèrè ẹjọ́ máa kí n gbèsè kí mo lè gbé nígbà tó wọ́n èkó lè pàrọ̀ kóyàn àṣẹrò ẹ̀sùn ní kíní ẹ̀jẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ báyìí o. ṣé ẹ ti lọ síbẹ̀ lọ béèrè ǹjẹ́ ẹ ti lọ rí ọ̀gá náà àkọ́kọ́ nìyẹn. exactly ó máa dákẹ́ lọ sí school. ẹ lọ kọ́kọ́ lọ rí ọ̀gá náà. kúkú ṣe ibi tó jìnnà ẹ lọ sí ilé ẹ̀kọ́ yẹn ẹ rí ọ̀gá ilé ẹ̀kọ́ kẹ́ ẹ bí wọ́n léèrè àwọn tó jẹ́ nìkan máa wọ àwọ̀tẹ́lẹ̀ náà ó máa ní nǹkan rí kan tó sọ bẹ́ẹ̀ ọmọ tí tẹ bá fi ìpọ́nmọ yóò tí ì tó wọ̀ torí àláṣẹ ní àwọn PTA meeting àná àwọn in fact mi ò rò bí ẹ lè dé ilé ẹ̀kọ́ kan gẹ́gẹ́ bí òbí kẹ́lẹ́ fẹ́ rọ́gà ilé ẹ̀kọ́ kan ní kò sáàyè so ẹ lọ síbẹ̀ ẹ lọ rí ọ̀gá ilé ẹ̀kọ́ yẹn kẹ́ ẹ ṣàlàyé fún wọn ó ṣe ṣe kán ní kán pe ọmọ náà wá kán wò pé ṣé ó ti tó wọ̀ ni àbí kò tí ì tó wọ̀ lóòótọ́ but ìgbésẹ̀ tí ilé ẹ̀kọ́ bá gbé lórí wípé ìmúra àwọn ọmọ ilé ẹ̀kọ́ jẹ́ ká mọ̀ pé fáǹfààní àwọn ọmọ wa lóbìnrin ni. ní lórí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ tó ti wọ́n mẹ́nu bà yóò ràn mí lẹ́sìn kankan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé tẹ̀bá ti wá lónìí ó ní ṣe pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ girama tó jẹ́ tìjọba káàkiri ìlú Abẹ́òkúta tẹ̀bá bẹ̀rẹ̀ láti Nawarudeen grammar school ní o Àṣírò high school ní Ẹ̀gbá comprehensive high school Lantoro Lísàbí Fẹ́ńkútì Nawarudeen high school gbọ́ ẹ máa rí pé tó lásìkò táwọn kan wà nílé ẹ̀kọ́ tó wà ní yàrá akẹ́kọ̀ọ́ tí wọ́n kàwé lọ́wọ́ ẹ máa rí wọn tó máa káàkiri àwọn ìgboro káàkiri ní ẹ bá dé Àṣírò garage ọmọ Àṣírò high school Ẹ̀gbá high school ẹ bá wọn bẹ̀ ẹ̀yìn Nawarudeen grammar school ẹ bá wọn bẹ̀ àwọn ọmọ Fẹ́ńkútì àti Nawarudeen ọ̀sàlẹ̀gà kútọ̀lẹ̀ ti máa bá gbogbo wọn kí ni abúlé pé a ní kọ̀ọ̀kan tá a pè ní safer school squad àbí nǹkankan kí ni ìgbésẹ̀ tí ẹ lè bá gbé láti rí dájú pé àwọn ọmọ yìí àsìkò tó ẹ̀kọ́ wà nílé ẹ̀kọ́ ni wọ́n wà kí a dẹ̀ lè fọ ṣàfọ̀mọ́ àwọn ilé ẹ̀kọ́ wa. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ilé torí àwọn àgbàlagbà ní ilé láti ń kẹ́sọ̀ ẹ̀sọ́ ròde. báwa. ọmọ tó múra ilé ẹ̀kọ́ láti inú ilé tó wá dé tó jáde kúrò nílé tán tó gba bòmíì lọ irú kí ni ọmọ yẹn ń forí rò irú èrò ọkàn wo ló ní so tá a bá bẹ̀rẹ̀ láti ilé àwa òbí tá a ṣe ojúṣe wa tá a dẹ̀ jẹ́ kí àwọn ọmọ yìí kò sí bí wọ́n ṣe máa rìnrìn kùnrin tá a bá jẹ́ òbí tó lákèésí a máa rí so táwa òbí fúnra wa náà tá a bá jí gìrì sí ojúṣe wa ìwọ̀nba ni àwọn nǹkan yìí ló máa mú ká wá sí kúrò bẹ́ẹ̀ ká tó lọ sí ilé ẹ̀kọ́ gangan àwọn ilé ẹ̀kọ́ wọ̀nyí ó yẹ ká ní àwọn tó máa ṣe àmójútó àwọn bóyá gate àbí nǹkan kan àbí táwọn ọmọ yìí tí wọ́n lè máa gbà jáde
gbà wọlé at any time ká ṣàmójútó gbogbo àwọn ọbẹ̀ yẹn. So ẹ mẹ́nu bà Safer School Squad. Gbòógì iṣẹ́ tó wà lọ́wọ́ Safer School Squad ni wípé bí àwọn external forces tàn ní attack school ó ní gbòógì iṣẹ́ títí wọn kò ṣe pé àwọn ọmọ tó ń roam about ọmọ tó yẹ kó tó mọ̀ pé school hour inú classroom ló yẹ kó òun wà kì í ṣàwọn yẹn náà ní kí Safer School Squad máa lé kiri. So iṣẹ́ ti yẹn ọwọ́ àwọn òbí nílé ọwọ́ ọmọ fúnra ẹ̀ àti ilé ẹ̀kọ́ òní ojúṣe yẹn òun ló pọ̀ sí. ẹ ṣe púpọ̀ alukoro ní àná nígbà tí mo wà ní abúlé ṣé àná ni àná arábìnrin kan pè mí mo wá ní ẹ lọ sí skul yẹn kẹ́ lọ find out mi tí ì ní sọrúkọ skul yẹn nísìnyí ṣùgbọ́n ara àwọn skul tí wọ́n wà ní ojú ọ̀nà Ọbántòkò títí lọ dé Òṣìẹ̀lẹ̀yẹ ni n tí ìyá sì sọ ni wípé nígbà tí ọmọ àwọn délé àwọn béèrè bàtà sandal tí wọ́n máa ń wọ̀ yẹn wọ́n ní ọmọ yìí wá sọ wípé torí òun ra ìwé literature kan tí tíṣà obìnrin kan wọ́n sọ orúkọ tíṣà yóò ló bẹ̀rẹ̀ orúkọ tíṣà yìí tí tíṣà obìnrin yìí ń tà torí ẹ̀ ni wọ́n ṣe sísì sandal òun àti tàwọn akẹ́kọ̀ọ́ míì tó bí o ti rí kí ìyá yìí pè mí padà bóyá kẹ́ ẹ pè mí lẹ́yìn ètò tó ló mọ́ ní kẹ́ ẹ lọ sí skul yẹn ọlọ́run náà ti múra báyìí láti lọ mọ́ ní ẹ kọ́kọ́ lọ find out tó bá jẹ́ bẹ́ẹ̀ káwá béèrè lọ́wọ́ commissioner àti bàbá wa alága tescom bámi Apostle Sanyaolu wípé ìwé tí tíṣà bá kọ tí akẹ́kọ̀ọ́ ò dẹ̀ rà bí òbí ẹ̀ lówó kí wọ́n máa sísì sanda tó rẹ̀ ni mi ṣe tí ìdárúkọ tíṣà yìí àti ilé ìwé tí ó jẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣáà jẹ́ ká mọ̀ ní ẹ̀yìn ètò ẹ jẹ́ ká tó mú ìpèsè kí alukoro lè bá wa kó papọ̀ mọ́ra àmọ́. hello. hello bàbá. ẹ káàárọ̀ sà. èmi náà ni mo pè padà torí tí bàbá pé àbákọjá gbé wọlé lẹ́ẹ̀kan ọlọ́wọ́n á ṣàánú gbogbo wa. àṣẹ o. èyí tí mo fẹ́ béèrè lọ́wọ́ màmá wa ni pé ọ̀gbẹ́ni tí wọ́n ní já ọmọ ó gba ọmọ lọ́wọ́ ìyàwó ẹ̀ pẹ̀lú àbúrò ẹ̀ tí wọn ò sì yọ̀ǹda ọmọ yẹn fún ọmọbìnrin yẹn títí tí ọmọ yẹn fi ṣaláìsí mọ́ wọn lọ́wọ́ fẹ́ẹ́ rírú wà báyìí kò dáa rárá láwùjọ o kò dáa o ó kù díẹ̀ kí á tó nísìnyí ọlọ́run ló mọ iye ọmọ tó kọ mọ́ oníkàlùkù látòde ọ̀run o kíjọba kí wọ́n bá wa gbé ìgbésẹ̀ tó dáa lórí ẹ̀ wíwá wà pẹ̀lú alágbára ọlọ́run ìjọba ẹ pé tó. ẹ ṣeun rògbò alukoro ti sọ púpọ̀ nípa ẹ̀mí wa mọ̀ bóyá tó ń fẹ́. bẹ́ẹ̀ni ìwà yẹn ó kù díẹ̀ káàtó òun náà nìkan tí à ń sọ tábàánú tí a ti sọ̀rọ̀ kan náà tó jọ mọ́rọ̀ ẹ̀rí ní lórí ètò bẹ́yìn ibi tí ọkùnrin àtobìnrin kan tí wọ́n ti jọ ń jà tọmọbìnrin yìí pọn ọmọ tí ó ń tọ́ lọ́wọ́ tó pọ̀n sẹ́yìn igi àbírin nǹkan kan tí ọkọ yẹn tó gbé tó ní kóun là mọ́ ìyàwó yẹn báyìí orí ọmọ déédéé orí ọmọ yẹn ló ṣe ká máa fi àwọn ìjà titi wa gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ká máa fi ṣàkóbá fún ọmọ tọ́lọ́run fi sí wa láàrin àwọn ìwà bẹ́yìn ó kù díẹ̀ káàtó kò dáa rárá gbogbo ẹ̀mí ẹnikẹ́ni òun ló ṣe pàtàkì níwájú Ọlọ́run ló ṣe pàtàkì níwájú ìjọba má jẹ́ ká máa fi ìjà titi wa fi ṣàkóbá fún ọmọ tó bá wà láàrin wa. ṣeun ká mú ìpè kan sí àbí jàlá kí alukoro kí wọ́n wá bá wa kó papọ̀ mọ́ra àwọn àmọ̀ràn tí wọ́n ní ẹ káàárọ̀ o. ọ̀rẹ́ ẹ̀ náà sí ọmọ ìlàgbà ẹ̀ nídààmú ìyá wa náà mọ̀ kẹ́yìn náà àlọ́ àbọ̀yìn ọ̀rọ̀ àpamọ́ àmín. ẹ káàárọ̀ sà. ṣeun tí èèyàn bá ń rìnrìn àjò tó bá rí wípé báyà ìrìn àjò yẹn nǹkan kan ṣẹlẹ̀ tóun ò lè tẹ̀síwájú tó dẹ̀ rí police station nítòsí ní bí ayé ṣe dání tẹ́lẹ̀ advice man give straight ahead náà ni wípé lọ sí police station kó lọ sùn síbẹ̀ ṣùgbọ́n kò ń ṣe wípé àyè ò wá sí fún mọ́ rárá náà lásìkò yìí àyè ṣì wà ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ náà ó gbọ́dọ̀ subject rẹ̀ fún interrogation àwọn ọlọ́pàá yẹn láti interrogate láti mọ̀ bóyá nítòótọ́ ibi tó fẹ́ sùn dàárọ̀ òní nǹkan tó ń wá àbò ní ẹni ọ̀dà mission gbogbo wa náà la mọ̀ ibi tí ètò ààbò ìlú ibi tó dojúkọ lásìkò yìí torí ẹ̀ ló fi jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ bí láwọn ìbéèrè kan tán bá wà satisfied pẹ̀lú ìdáhùn tó bá fún wọn ó ṣeé ṣe kó má fún un láǹfààní láti sùn ní station wọn ṣùgbọ́n tó bá tẹ́ wọn lọ́rùn tán dẹ̀ rí ìrísí ẹ̀ wípé nítòótọ́
jẹ́ ní complain lẹ́nu yìí ní wọ́n lè gbà láàyè láti sùn police station yẹn di àárọ̀. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí ká mú pé kan sí àbí Jalal ṣáà ṣe wà. ìṣèpolówó ọjà wà. ọ̀yà káyọ̀ mọ̀ ń gbọ́ ṣe polówó wà. kí a sá pé nọ́mbà ọ̀yà pé Jalal. CRU number complaint response unit 081 39 84 47 40 PPR's office 081 39 84 47 49 control room number 091 64 85 9299 ní àwọn nọ́mbà wọ̀nyí. àwọn àmọ̀ràn yìí mà kí a máa lọ. ọ̀rọ̀ àmọ̀ràn wa sí gbogbo àwọn aráàlú ní pé ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ká máa tọwọ́ ara wa ṣe òfin ó jẹ́ ìwà tí òfin ìlú wa tí ò fààyè gbà má jẹ́ ká máa tọwọ́ ara wa dá òfin kalẹ̀ òfin tó bá ti yàtọ̀ sí ti orílẹ̀-èdè Nàìjíríà náà fi fún wa ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ láti máa dá òfin ní ọwọ́ ara rẹ̀ ọdún súnmọ́ wa àwa náà súnmọ́ ọdún ayọ̀ ní gbogbo wa ó ṣe ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká dẹ̀ ṣàmójútó ilé àti ọ̀nà wa gbogbo àwọn ilé ìtajà wa àwọn tá a bá ń gbà síṣẹ́ ẹ jẹ́ ká máa ṣe àmójútó àwọn ọjà tá a bá fi ṣọ́ wọn àní jẹ gbèsè o. àmín. tó àwọn nọ́mbà tí yẹn ti sọ àbí. bẹ́ẹ̀ni. tó wà lójú báyìí lọ lórí ètò sàn láàárín fún ti òní ti ṣe ọjọ́ 19 nínú oṣù kọkànlá ọdún 2025 àdúgbò pọ̀ lọ́wọ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CP wa ọ̀gá ọlárẹ̀wájú ògùnlọ́wọ́ PhD àdúpẹ́lọ́wọ́ alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn CSP ọmọlá Odùtọ́lá bákan ní àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn lọ́wọ́ DSP Afọláṣadé Olúwọlé tí wọ́n ti wà pẹ̀lú wa lórí ètò láàárọ̀ yìí a ò gbàgbé ló tú ètò yìí Reverend Adesina Egunjobi alukoro àdúpẹ́lọ́wọ́ yín Adélébárí Àkóyá ibi ẹ bá wa kí gbogbo àwọn DPOs wa gba àwọn lọ́gàlọ́gà nígbà tí ẹ bá padà sí iléeṣẹ́ ọlọ́pàá ní eléwéran àti ọ̀gá Badmus náà SP cousin Badmus ẹ bá kí àwọn náà. Kẹ́hìndé Fálẹ́yẹ òní àmójú ẹ̀rọ wọn àti Fúnmiláyọ̀ tó Ọlọ́run fún gbogbo wa láyọ̀ àdúpẹ́ lọ́wọ́ òun náà bákan náà ni akéyà Alhaji Akeem Lawal Balawi ní Àdìgbẹ́ àṣìníṣà ìdúpẹ́ lọ́wọ́ ọ̀gá SWAT ọ̀gá Murphy Salami pẹ̀lú ọ̀gá àgbà fún àjọ Zonal Drug Squad ọ̀gá Commander Akeem Adeyemi gbogbo yín la kí gbọ́ àwọn DPOs wa Mama Adiza ní òkè tó kó ó tiẹ̀ tó ọjọ́ mẹ́ta tá a ti lọ rí màmá ká tún lọ mutí gẹ́gẹ́ bí ìṣe wa. àwọn ẹgbẹ́ wa náà yẹ ká kí wọn ẹgbẹ́ rómò ṣé o lè bọ̀ nìyẹn ṣé o ń fẹ́ bọ̀ àwọn tí skingi ló dùn nìyẹn ẹni bá ti ń ṣe dáadáa àfi kí a máa kàn sí wọn iṣẹ́ yín tẹ́ wa lọ́rùn pàápàá jùlọ ẹgbẹ́ rómò ẹ ò dá nìkan jẹ́. ọ̀sẹ̀ rómò tó ń sàn wà. ó máa ń flavour Jalal ó rí bí Kẹ́hìndé ṣe ń rẹ̀ alágbẹ̀dẹ òṣàgbọ̀dọ̀ jẹrin lẹ́yìn kọ́ ẹ̀hún tó bá sì bẹ̀rọ̀ ní kò tí wàá láàbẹ̀ wọn náà gbórí wọlé wàhálà ló kó rẹ̀ sí. a pàdé àwọn ikọ̀ míì lójúmọ̀ láláṣẹ ọba àbí lódùmarè tí ní tòótọ́ Mọ̀rúfù Adégbóyèga. Jalal àríyànlórúkọ tèmi ìwọ.